ọ̀rọ̀ Muyideen ní chájà àwọn èèyàn pè mí gan lórí ọ̀rọ̀ ẹ̀ níbo ló dé níbo ni òde níbo ló lọ wọ́n gbọ́ pẹ̀lú ìwé court wọ́n gbọ́ pẹ̀lú ìwé kíní kan ṣé rí Ọlọ́run ní dá wa láàmú lórí ọ̀rọ̀ Muyideen ètí èmi sọ tẹ́lẹ̀ ní pé kó má fojú olóore gúgi adẹ àti yẹjú yẹ pé oore ni Àgbàlá Gabriel ṣe kọ̀dẹ̀ yóò di bí mọ yẹ ẹsìn náà ilé ọkọ̀ ìrọ̀lẹ́ ayé àdúmọ̀jà wá síyàwó láyé sí àbáwúrú bẹ́ẹ̀ náà láì wà nọ́ọ̀sì dáadáa la fi ṣe dáadáa iwájú mẹ́sáàsì mi ni mo wà yìí àwọn èèyàn kan ni wọ́n kọ̀ wàláì tàláì súnmọ́bí láìlẹ̀dí láìláìlá wà owó tá a fi kọ́ mẹ́sáàsì tẹ̀ ń wò yìí mẹ́sáàsì lẹ̀ ń wò yìí àbáwọn oníbẹ̀bẹ̀ yẹn kẹ́ni kan bá sí géètì mẹ́sáàsì yìí wọ́n fi orí inú ẹ̀ ní o mẹ́sáàsì yìí lẹ̀ ń wò yìí tá a bá dá owó tá a fi kọ́ sí 5 owó kìrìsìtẹ́nì kó 4 wàláì ẹjẹ wọnú ẹ̀kẹ́ rí mọ́sáàsì yìí rẹ̀ o ẹ ti rí mọ́sáàsì yìí rẹ̀ o owó tá a fi kọ́ mọ́sáàsì tí ẹ bá dá sí 5 owó kìrìsìtẹ́nì kó 4 kọ́ni àbẹ́jọ kí n tẹ̀yìn àwọn mùsùlùmí tí wọ́n fún wa ní sọ̀pọ́ọ̀tì mọ́mọ́ yé wọn alájà ajíbìkẹ́ ọlábísí àbẹ̀ní ọlọ́mọ bàtì ẹ̀jẹ̀ láíláí méjì ọdẹ ní ẹ̀nà méjì ọ̀rá rẹ gbogbo tí ń jẹ́ ẹ̀dùn ọkàn rẹ ọlọ́mọ sọ́ọ́dì dùnú fún gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ ọlọ́mọ sọ́ọ́dì dùnú fún gbogbo oríire tọ́lọ̀ ti kó fún ọlọ́mọ jẹ́ ọ̀dánù nínú mùsùlùmí tá a rí àbábìlì àmì adéjúmọ̀ bàbá àlùbáríkà má dẹ̀dà mí sí má dẹ̀ wàhálà sí má jẹ́ kó tọ́ sí ọlá agbára àtàṣẹ tí mẹ́rọ̀ lùkúrán ọlá àdìmọ́sáàsì tá a wà yìí ó di méjì bákan náà olóòkọ mi kápítìrì wá sí nígbà táwọn ra páànù mọ́sáàsì wọ́n bá ní lórí prógámù àbẹ̀wá sì dẹ̀rọ bọ́ọ̀dì páànù kan pé ládàá rẹ̀ kọ́ máa wá bàbá òun ọ̀tán sílì tẹ́ ń wò yìí táìsì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì ló bá nílẹ̀ o táìsì mẹ́sáàsì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì lọ́nà o sílì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì lọ sí ilé o kìrìsìtẹ́nì ni o ẹgbẹ́ tí mo sọ fún yín kìrìsìtẹ́nì lọ sí ilé ilẹ̀kùn tẹ́ ń wò yìí alájọ ọlábísí sàmìlísì àwọn ènìyàn rà 420,000 mẹ́ta ni o. ẹwọ géètì mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkejì rẹ̀ ìkẹta rẹ̀ asẹ́ ní 450,000 naira kìrìsìtẹ́nì lọ́ra o. sẹ́rí àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn kún ọba yí aláyé jẹ́ ni online lákòókò àti mo ti ń sọ yìí wọn ò ní ṣe wọn ò ní jẹ́ tí ó ṣe ó ṣe. tí ìbá wa ní kí n máa ka àwọn kìrìsìtẹ́nì tí wọ́n kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára mọ́sáàsì wàláì mi lè dá wọn kà tán. àwọn míì tó sẹ́ndì owó fún wa fún mọ́sáàsì wàláì tàláì tí ò jẹ́ ká mọ́ kọ́ máa kẹsàdédé láti pé Ọlọ́run làwọn fẹ́ kó fìsì fáwọn èèyàn kan ló sílì mẹ́sáàsì èèyàn kẹyẹ náà lọ lẹ́tàìsì arabọ́ndì pánù 16 obìnrin bìnrin ọbẹ̀ of kìrìsìtẹ́nì òun ní kára 8. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel Ọlọ́run méjì ọ̀rá rẹ̀ bá ń dúró tì í àwọn ewúrẹ́ tẹ̀ ń wò yìí ọwọ́ Ọlọ́run ọwọ́ rẹ̀ ni. mo ní ọ̀rọ̀ Muyideen àti ìyàwó rẹ̀
àwọn ni wọ́n jọ ń bára wọn pò sẹ́dẹ̀mẹ́ pé mi ṣe bí ìyàwó ẹ̀ ṣàǹgẹ̀t ẹ̀yin tẹ́ bèrè lọ́wọ́ mi ni o mi dẹ́ ṣe fámìlì Muyideen náà bó ti jẹ́ pé ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni mí tímọ́tímọ́ kódà àwọn mi àtúmọ̀ pè mí ní àfa Àgbàlá Gabriel mo di accept pẹ̀lú ẹ̀ mo gbà wọlé ọ̀rọ̀ yẹn bí ṣe ń lọ tó bá padà yá fúnra ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ tó ti yé ẹ̀yin tẹ́ bèrè ọ̀rọ̀ Muyideen chájà lọ́wọ́ mi tó bá yá fúnra ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọkọ àtìyàwó olójú aláró tó lè dá sí ṣẹ́gẹ́tì mi yé ìyàwó lọ́mọ kí ni nǹkan tó rí tó fi pe ọkọ ẹ̀ ní ẹjọ́ ẹ̀rì pọ̀rọ̀ kẹ́dẹ̀ ti wáyé tẹ́lẹ̀ tí wọ́n ti fún ní wọ́n ní pé láàrin 7 days kó kílẹ̀ gbogbo súnà tó fún ìbùkún wípé kò rí bẹ́ẹ̀ mọ́ àmì Olúwayẹmísí Ògúndáre tẹ́kùmá tí múdi dẹ́kọ̀ tí ò kílíà rẹ̀ ẹ̀ríkìmí náà sọ̀rọ̀ sígbà náà tó ní wọ́n fún níwèé sọ̀rọ̀ mi yé ìrìn àjò yẹ torí náà ìrìn àjò yẹ bí bá ṣe lọ fúnra àwọn ọlọ́rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ara wọn gbogbo adé làmọ̀ pé Muyideen go jìnnà online ó lè padà yà kó náà sọ bí tí nǹkan dé dúró fún rẹ̀ ìtẹ̀yẹ̀ bá mọ̀ nípa ẹ̀ ìníkéyàn sọ ọ̀rọ̀ Muyideen chájà ẹ̀gbọ́n mi yé ọ̀rọ̀ wọn àti ìyàwó ẹ̀ ní ìmọ̀ nípa rẹ̀ ibi ó dé àwọn alára ni wọ́n mọ̀ torí náà ojú òní tiwa àbúrò ní sẹ́ni kankan ló wa ẹ̀sìn yóò fàjà o mọ́sálásí yìí a ní di fáànù o ẹ̀rì kí mo ṣe wọlé ní sí ojú ẹsẹ̀ mo bóde padà iná dẹ̀ wà a ní di fáànù gbogbo ẹnikẹ́ni tó náà bá fẹ́ kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ a ní di fáànù nínú mọ́sálásí a ní di microphone a dẹ̀ ní di engine a ní di speaker àwọn nǹkan tá a ní di nìyẹn gbogbo tọ́lọ̀ ń bá bò wọ́n náà tó kún ọ lọ kárán sí Ọlọ́run lọ́wọ́ láàrin ara wa kákúra wa lọ́wọ́ jẹ̀mọ́ ó pè wájú ìjà wèrè táwọn kan polo ìjà lọ ẹ ní ró lórí ire kan kọ́ sọ pé tí ọba dogun kó dogun gbogbo ẹ tẹ́ ẹ bá rí tó ní tí ọba dogun kó dogun kò sórí ire kankan nú ayé ẹ ni ẹni ẹ bá ti rí tẹ́ ẹ rí tó ní tí ọba dogun kó dogun tó bá lè dìjà kó dìjà oríire ni ò sí nú ayé ẹ ẹni oríire bá bẹnu ayé rẹ̀ ò ní fẹnu pogun nílẹ̀ Yorùbá ẹ gbọ́ nílẹ̀ Yorùbá kì í sẹ́nu ayé ò nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe lọ́kọ́kọ́ débẹ̀ gbọ́ pé àlùkùránì dé ìsìlámù dé nígbà pé ẹ̀sìn kìrìsìtánì dé nígbà tí ẹ̀sìn ìsìlámù wá dé àwọn bàbá wa tí wọ́n mú wa ó ní bí ẹ ṣe ṣe ó ní bí ẹ ṣe polú ìsìlámù tẹ kárí ayé àáfàá mélòó ní bẹ tẹ́lẹ̀ àwọn bàbá ìfẹ́ gọ̀kú ni ẹwọ ìmọ̀ bó ṣe pọ̀ tó sọ́wọ́ ayẹ kọjá pé ṣètà àáfàá pọ̀ ní wàhálà wà pọ̀ nú ẹ̀sìn làwọn tá a jẹ́ mùsùlùmí àwa ní mọ̀ pàtàkì gold tó lódùmarè alágbára gbé fún wa ẹ wá ń pín ogun Alhaji wa Muhammadu Saheed àmì Ọlọ́run wòlíì ọmọ wòlíì àmì Ọlọ́run alábíkà wàsálà uba wakara àmà àwọn bàbá àtàná kí o tí wọn kí ọ̀pọ̀ àmọ́ àrífù billahi ni wọ́n dá Ọlọ́run mọ̀ mímọ̀ Ọlọ́run wọn ni wọ́n fi yé gbogbo ayé wọ́n dẹ̀ fi olú Islam wọ́n dẹ̀ kárí ayé wọ́n dẹ̀ jalejako ẹ̀yin tó ní ìdí ẹ̀ ń ká fara gbogbo ayé ni ẹ̀rù yàrá yẹ ẹjọ́ lọ́rùn. mo ti ní ọlọ́wọ́ Suratu Anbiya wọ́n máa tẹ́ bá wá wọ TikTok ò tiẹ̀ wù mí wọ̀ mọ́
tí báyìí tí bá bẹ́ẹ̀ jó ara mi tí mo jó pé jù bẹ́ẹ̀ pé Ọlásùnkànmí Àkànmú kó máa dùn inú ayé la wà o because wọ́n béèrè ọ̀rọ̀ mi àwọn oníṣẹ̀ṣe wọ́n béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ àfa mi ládàradà ni ọmọ sọ èpè ni ọmọ sí àtẹ̀bú nígbà tí ó mèsì ẹ̀ kọ́ ọmọ nípa òṣèlú dáwà ẹni tí mo ti bẹ́ẹ̀ fẹ́ gbọ́ tí lẹ́nu ẹ̀ ọ̀wọ́ náà ó jìyà kọ́ ní ọ̀ṣáájú dáwà ní òṣèlú. Àmín 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 Ọlọ́run bàbá gba aláyọ̀mọ́ Ọlọ́run jò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ fẹ́ yín náà lápẹ́ lálùkùránì ọlá àwọn tá a gbà wọ́n láwọn tẹ́ bí wa. Gbogbo àwọn ọ̀sà tó ti kú ẹ̀tún ti jẹ́ wọn jí ẹ̀jẹ̀ yàrá yà lọ́rùn gbogbo èyí àfa àtẹ dá wàhálà lẹ̀ sẹ̀rí àjẹkóyé wa pé kí n sọ àwọn sọ àbà àwọn kan wà tá a lè sọ káwọn ti sọ táwọn àbíyá yìí ẹ̀ẹ́dẹ́ lọ́sàn-án gẹ́rọ pé ń kálukú orí àbò ń kálukú ọmọ ẹ wá bẹ̀rẹ̀ sọkúsọ ẹ̀bẹ̀rẹ̀ kátàkátà wọ́n wá dojú bágà àti bọ́ọ̀bù kọ́ yìí ara wa ń ta yìí ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bu ànábì mọ́ sallallahu alaihi wasallam ẹ má dẹ̀ bu Ọlọ́run mọ́ àwọn ibi tó kù díẹ̀ fẹ́yìn náà ni pé Olódùmarè ẹ̀yin ọmọ Ọlọ́run Olódùmarè lẹ́mọ̀ ta ló Olódùmarè ta lọ lọ́hùn ó dàbí fádà dádì ni àti bàbá fádà dádì bàbá nǹkan kan náà ni sọtiyé ẹjẹ àṣẹ sùúrù ojú òní tí wọn náà ní fi wá sílẹ̀ Ọlọ́run wà pẹ̀lú wa ọlọ́mọ insha Allah wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́ládé Abdulhamid àbúrò ní ṣe amínà wa ìyáka torí náà ẹjẹ àṣẹ pẹ̀lẹ́ ojú òní tí ẹnì kankan wa ọlá abọ́lọ̀ ṣe tó ní ọlá rẹ̀ ọlá àmọ́ insha Allah wala quwwata illa billah. Ta ló náà fẹ́ ra fáànù fún sílé Ọlọ́run fáànù a ní di sílì fáànù àwọn sílì fáànù kéékèèké yẹn ni o a ní di sílì fáànù a ní di ó kéré tán 10 láti bí síbí 3 méjì bí 5 ẹyọ kan bẹ̀yẹ 6 mẹ́ta náà báyìí ó di 9 abẹ́ fi ẹyọ kan sínú yàrá yìí a ní di sílì fáànù ọkọ̀ kòkò tí wọ́n ń lẹ̀ mọ́ ara gẹ̀nẹ́ yẹn a ní di 10 a dẹ̀ ní di engine àti speaker àti microphone lè yóò fi kí sùn sáàtì ní sáàtì wọ́n máa kú dìrà fáni yóò fi kí mímọ́ àtàkùn lọ ẹ̀rì kí mo sọ bí mọ́sáàsì ìdé yìí orúkọ mọ́sáàsì wa ní Ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State ìtóbi tí fi ń jẹ́ ṣọ̀kan ní pé gbogbo ayé lọ́kọ̀ owó àwọn kìrìsìtẹ́nì bẹ̀ ẹ̀ gbọ́ tá a bá dá owó tá a ní sí mọ́sáàsì sí 5 owó àwọn kìrìsìtẹ́nì kó ìdá mẹ́rin. Wàláì àkáǹtì rèé tí wọn náà bá fẹ́ fún Ọlọ́run tí wọn náà bọ́lá fáànù lọ fẹ́ rà fún wa àbí spíkà tọ́ba dẹ̀ jẹ́ pọ́ ọ̀rà tọ́ba ní gbé wá déédéé ni màgánà déédéé ni you see gbogbo àwọn tọ́lọ́ náà tí mo sá sí fi débi tó dé yìí ọlọ́mọdé nira sí yín o gbogbo ibi kíbi àyíkáyè tẹ bá wà ọlọ́mọba ní dáàbò rẹ̀ bù yín pàǹfààní ẹ̀ wáyé rí máa fi yín lọ́kàn balẹ̀ kí sẹ́yìn ọmọ dìsẹ́ mẹ́yìn lọ́wọ́ má ra yín láre má da yín dára yín má da yín dá bùkátà yín ọlá abọ́lọ̀ ṣe tónú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ṣe tónú agbára rẹ̀ ọlá àmọ́ insha Allah la quwwata illa billahi ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó dìjà o
sotiye ẹ má fẹnu pé ogún o alukurani olúwa ti jí oyé wa pé òṣogun mọ́ inú ìsìlámù o àlìyọ́m akimọ́lítù làkúndì ìnẹ́kùn wọ́n àti mọ́mútù àlékún ní ìmọ̀ tí wọ́n rọ̀ dìtù lápò ìsìlámù dìínà tó náà gbogbo ọ̀nà tí wọ́n náà bá fẹ́ bá ní dá sí ọ̀rọ̀ mọ́sálásí sotiye ọjọ́ tá a dẹ̀ máa sí mọ́sálásí yẹn ó ti pẹ́ tẹ́ báyìí ọjọ́ tá a máa sí àti pásítọ̀ Àgbàlá Gabriel lájọ máa sí pẹ̀lú ògo tọ́lọ́run àti Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel láti Amẹ́ríkà àjọ sí mọ́sálásí ní inshallah àti bàbá mi Alhaji Munirudeen managing director CEO Waterway Authority níwà àjọ sí ni lábẹ́ àṣẹ bàbá mi àgbà Sheikh Alhaji Abdulrahman Makinde Adisa aka àgọ́ òwu bàbá ní Fatima nílùú Ìkirè àjọ sí mọ́sálásí náà ní January 18 láfẹ́ sí mọ́sálásí náà January 18 àmọ́ kọ́lọ́ọ̀jọ̀ kó ti bá ní perfect gbogbo àwọn nǹkan tá a fẹ́ lára ẹ̀ January 18 gangan sọ kutukutu òwú nílùú Ìkirè Ìkirè ọgbà àlejò mùsùlùmí Kristẹni ifá àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ojú òní tiwa tí wọ́n náà bá fẹ́ dá sí inshallah àkáǹtì ló ti ń wò yẹn First Bank account 3038980867 ẹ jẹ́ ká jùlọ ká lè rí iye ẹnì kò ní dá mi wájú kọ́mọ tẹ̀lẹ̀ tútù wá ronú irú omi tó bá dá o rí epo jómi tútù méjì òjómi gbóná torí tó bá dá mi gbóná wájú ilẹ̀ gbóná lọ́tẹ̀ ojú òní tiwa ní Ìkirè ni wọ́n bí mi sí o bàbá tiwa pẹ̀lú wọn lónílẹ̀ bàbá tiwa pẹ̀lú wọn lónílẹ̀ ní Ìkirè o ní Ìkirè ni wọ́n bí mi sí. The minister bàbá mi àgbà Shehu Nurul Islam Nuru Mutalisami Ali Gamawi minister wa àfáàní gbogbo Ọ̀yọ́ state alambiku wasala ọ̀gá mi Ọlọ́run jẹ́ àrí pẹ́sà ojú òní tiwa búrò ní sẹ́yìn ní wáìtì o ọlá àpọ̀lá alukuran ọlá àmọ́ inshallah ọlá quwwata illa billah Ọlọ́run jẹ́ ara wọn àgbàlá gbogbo ẹni tẹ́ wà pẹ̀lú wa Mr. Kẹ́hìndé Mr. Kẹ́hìndé àbúrò ní ṣe fún mi o ẹkú òní parí ẹni yín ọlá àpọ̀lá alukuran àwọn tí ń bọ̀ wá sí mọ́sáàsì nù wàláhì àwọn nù January 18 a tún ní award Pastor Adémọ́lá Musa Àgbàlá Gabriel Pastor Adémọ́lá Musa Àgbàlá Gabriel yóò gba award ìjọ náà Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel yóò gba award ìjọ náà àwọn tá a mọ̀ fẹ́ fún láwọn ọdún mọ́ pọ̀ kì í mọ̀ ṣeré. Mr. Kẹ́hìndé mi àbúrò ní sẹ́yìn ọlá àpọ̀lá alukuran Àgbàlá Gabriel ẹkú òní parí ẹ̀rí yín àbọ̀ Ọlọ́run bá ń dájú lórí ẹkú àṣeyọrí o mọ́sáàsì ikú fan àti speaker máìkì àti engine ifá ní ìdí aago tabarẹ tí ọ̀rọ̀ aago fún wa aago dẹ̀ bẹ̀rẹ̀ láti 25,000 lọ sókè aago ara gẹ̀nẹ̀ ó bẹ̀rẹ̀ láti 25,000 lọ sókè. ẹ̀sìn òfàjà religion kò dá wàhálà sílẹ̀ káfí sùúrù ṣe kí ni káfí sùúrù bára wa sọ̀rọ̀ ni. so ṣe gbogbo ẹ̀yin tá ń béèrè ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel lọ́wọ́ mi so ti yé ìbùkún ló pè lẹ́jọ́ tó bá padà yá ọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ ẹ̀ ọmọ yẹn dẹ̀ ti fún ní ọjọ́ méje tẹ́lẹ̀. ó ti fún níjọ́ méje tẹ́lẹ̀ tí ó kọ̀ tí ò tọrọ tó lóun rí lẹ́tà kankan bó ṣe nínú Mr. Kẹ́hìndé mi ẹkún ò ní parí ẹ̀rín yín o ẹ ní kan tí ọ̀dánú ayé ẹ wo mẹ́sáàsì yín ẹ wo mẹ́sáàsì yín ẹ wo oríire tẹ́ ẹ kó wá sí o ẹ wo mẹ́sáàsì yín adúpẹ́ pé àwa náà tẹ́ ẹ kówó lé lọ àfi jẹjẹ kú jẹ o. Mr. Kẹ́hìndé mi ẹ̀wọ̀n mẹ́sáàsì yín ṣe é pé mi kẹ́ ń tíra ìmójúwò yín ọyọ
sẹ́ni tí mo jẹ́ owó yín ọ̀yọ́ sẹ́ni tí mo jẹ́ ọ̀yọ́ owó tẹ́ kó rẹ̀ mi sọ́lọ́run sẹ́ni tí mo jíṣẹ́ sẹ́ni tí mi kẹ́ jíṣẹ́ ọwọ́ akú fáànù orí pọ̀ ẹ wo yàrá yìí náà ní abẹ́rẹ́ sẹ́ni tí mo jẹ́ owó tẹ́ kó mi ọ̀yọ́. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ayé rẹ̀ ọmọ dùn dídùn lábóyí gbogbo èyí tẹ́ ẹ sọ ní ọlọ́run dín gidi báyìí ayé yìí ọmọ dùn dídùn lábóyí òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí ẹ̀mí kò ní tú lójú aráyé ayé yìí ọmọ dùn dídùn lábóyí ayé yóò máa dùn dídùn lábóyí ayé yóò máa dùn dídùn lábóyí òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí ẹ̀yìn kò ní tú lójú aráyé ayé yóò máa dùn dídùn lábóyí. January 18 Mr. Kẹ́hìndé ó ń bọ̀ wá sí mọ́sáàsì ní Nàìjíríà January 18 Pastor Àgbàlá Gabriel yóò wá fi àmì òróró sí ọlọ́run sí mọ́sáàsì níjà ẹ̀kú lẹ́kù your life is for you my life is for me Pastor Àgbàlá Gabriel ń bọ̀ wá sí mọ́sáàsì ní January 18 bákan náà Pastor Adébọ́lá Amusa Àgbàlá Gabriel yóò tún gba award nílùú Kire nígbà tó bá sí mọ́sáàsì tán báyìí ni Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel látàbúrọ́dù àwọn náà gba award àtàwọn èèyàn bẹ́ẹ̀ Mrs. Fúnmilọ́lá Jésù Yẹmí inú ara àwọn tí wọ́n gba award ni. Mo kọmẹsáàsì ní Ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State mọ́sáàsì tí tẹ́ pé 90% àwọn kìrìsìtẹ́nì ni wọ́n kọ́ 10% tó kù ní mùsùlùmí 90% àfáà mùsùlùmí àwọn wèrè àfáà kan alábẹ́ kọmẹsáàsì àwọn èèyàn dẹ̀ rẹ sí Ọlọ́run lọ́wọ́ a sì ṣe tá a fẹ́ ṣe ó tún pé alátẹnujẹ àfọ oníbàárà mọ ní oríire wo ló ní tó tó mi ẹ tí ò lóríire kankan ẹni ìyàwó rẹ̀ ń bọ́ ẹ tó jẹ́ pé ìyàwó ni ìyàwó lọ́kọ ojú yóò ní tiwa Olódùmarè ò ní fi wá sílẹ̀ ọlákùnrin Al-Qur'an. ما شاء الله ولا قوة إلا بالله. Mr. Kẹ́hìndé mi fáànù mẹ́wàá ńlá nídìí o a dẹ̀ ti lọ ná pẹ̀lú tí Nàìjíríà sọ irú fáànù ta nídìí 60,000 ni wọ́n pẹ̀yọ kọ̀ọ̀kan o wọ́n pa àwọn kan náà 50,000 sílífà tó jẹ́ imported tó wà padà dáa gan Ọlọ́run ní fi ń sílẹ̀ o ẹ bá ní yẹjú ẹ̀dínlẹ̀ o Ọlọ́run ní ra yín láre ọlọ́run insha Allah la quwwata illa billah gbogbo ẹni tó náà bá fẹ́ kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àkáǹtì lẹ́wọ́ tá a fi táwọn ààbò Ọlọ́run bá ń dájú lórí ẹnì kọ̀ọ̀kan ìbùkún Ọlọ́run jẹ́ ti àánú Ọlọ́run jẹ́ ti ọlọ́lá ó ṣàánú rẹ̀ ọlọ́lá ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn ọlọ́lá ó ṣàánú rẹ̀ o ọlọ́lá ó ṣàánú rẹ̀ ọlọ́lá ó ṣàánú rẹ̀
gbogbo ẹni tí ń ṣàánú èèyàn o ọlọ́lá ó ṣàánú rẹ̀ o. ọlọ́lá ó ṣàánú rẹ̀ ọlọ́lá ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn ọlọ́lá ó ṣàánú rẹ̀ o. ọlọ́lá ó ṣàánú rẹ̀ ọlọ́lá ó ṣàánú rẹ̀ o gbogbo ẹni tí ń ṣàánú èèyàn ọlọ́lá ó ṣàánú rẹ̀ o. ojú òní ti wà àkíwákú ètò